Ẹ káàsán. Ta ló wà bẹ́ẹ̀? Ìgbìyànjú ló wà ńbẹ̀. Ẹ káàsán o. Kí ló dé tí mo dẹ̀ ń pe nọ́mbà yín látọjọ́ ìtẹ́ ìdẹ̀ gbé kọ́ mi? Ìgbà mi nọ́mbà ẹlẹ́ni the number you are dialing is not responsive. Kí ló máa ń ṣe nọ́mbà mi gangan? Àbí is not reachable ni. Anyway, ọ̀gá yín ló rán mi sí yín o. Ọ̀gá tiwa ló ràn yín wá. Bẹ́ẹ̀ni. Tàbújá náà ti ràn yín wá lé ni. Láti Àbújá ni mo ti wá mo ṣe wà yìí. Mọ̀ká tó ṣẹlẹ̀. CC camera tó wà nígbà ó tó 5 million. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èyí ni birthday Adekoya Hannah Adetutu. Wọ́n fẹ́ lọ síbẹ̀ láti lọ kí wípé happy birthday to you Adekoya Hannah, long life and prosperity. Ìgbà ọdún kan ni ìwòye ọdún tó bọ̀ Amẹ́ríkà ìlú òyìnbó la máa ti ṣe. Lágbára àṣẹ Elédùmarè, o wà ní ṣàárẹ̀, o ní ṣàìsàn lórúkọ Jésù. Àìsàn ó kéré ó tóbi kò ní jẹ́ tiẹ̀ lórúkọ Jésù. Àìsàn tó máa ń ṣèyàn tí wọ́n máa fi jáde láyé kò ní jẹ́ tiẹ̀ o. Happy birthday to you, long life and prosperity. Kí ló dé tẹ́ ẹ ṣe tètè sọ fún Adetutu wípé èyí ní birthday ẹ̀? Ìgbà tí mo sọ fún gangan èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n gbọ́. Ẹ ti sọ fún wọn kọ́ bí ara sí. Kàn sí nígbà tí wọ́n kọ́ bí ara sí ni. Wọ́n gbọ́, wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn ò gbọ́ ni. The next thing tí màá rí báyìí mo rà láti. Wọ́n fún yín lówó. Adetutu, thank you. Bàbá mi dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun. Ẹ ṣeun o.